Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Ibi ò da, ibi ò pé, ire ló pé. Sinimá èyí tí a fẹ́ mú wá òun ló mú ọ̀rọ̀ yìí jáde wípé kò sí béèyàn ṣe ṣebi tó ọjọ́ kan èèyàn máa ríre. Sinimá èyí tí a mú wá òun náà pé àkọlé rẹ̀ ní òṣìkà. Òṣìkà, wọ́n ní òṣìkà mọ̀ pé ìkà ló ń ṣe ẹni tí ó máa wí fún un ó ní ó ń wá. Òṣìkà ni orúkọ sinimá èyí tí a fẹ́ gbéyẹ̀wò lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ YouTube channel wa, ẹ jọ̀wọ́ ẹ subscribe, ẹ like, ẹ share, ẹ comment sórí YouTube channel wa. Ẹ má ṣe gbàgbé láti aago púpọ̀ ẹgbẹ́ rẹ̀ kó ba lè notify yín nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin mìíràn bá jáde. Òṣìkà la mú wá fún yín lónìí. Ǹjẹ́ nǹkan tí Adams ṣe fún ẹbí ọ̀gá rẹ̀ ǹjẹ́ ó dáa àbí kò dáa? Àwọn òṣèré tó kópa nínú rẹ̀ náà sì pọ̀, Austin Emmanuel náà wà nínú rẹ̀. Ẹ lọ wo ìròyìn táfojúbà bíi pé kẹlò wo sinimá ìkọ́yàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n o. Ó kọ́ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Pípé lálá tó lóòkè ilẹ̀ ló ń bọ̀. Nǹkan tó kọ́ wa nìyẹn wípé ká máa ṣe rere, ìkà ò dáa, ìkà ò dáa. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wò, ẹ lè rí wò lórí Yorùbá Classic TV. Ibẹ̀ ni ẹ sì lè rí wò. Àwọn èrè jù báyìí lọ sí ìtọ́jú ọ̀nà ọ̀jọ̀ rẹ̀. Ire lójú wọn rí, ire lè gbogbo àmàrí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀ tún dìgbà mìíràn.